lè mi ọlọ́run kó dáa fúnra rẹ̀ mi ọlọ́run kí sì bẹ́ẹ̀tì rẹ̀ sáyé. وكل شيء سوى القرآن خسران. Gbogbo kò tọ́lọ́run bá ṣe fún wa ẹja máa rántí àná ẹja máa rántí àná ẹja máa rántí àná. Má torí pé o ti rí lónìí kan gbàgbé àná bó bá gbàgbé àná pẹ̀lú oore tí ń bẹ lọ́wọ́ rẹ lónìí oore òun ò ní dọ̀la mọ́ lọ́wọ́. وكل شيء محمدا بجماله وجلاله وجماله وخصاله. abiyamọ tó fẹ́ máa fojú rí dùnú látara ọmọ ẹ dákun mo bẹ̀ yín torí tànàbí ẹ bá yòǹgbò wọn. ìlànà bá lẹ́tà. alábìyẹn àmọ́ ni ẹ yòǹgbò wọn. والزمان مصليا gbogbo orí tọ́lọ́ ń bá ṣe fún ọmọ kọ́sí ànábì. ومسلمات. ànábì ló fi dáa jù ànábì ló fi níwà jù gbogbo àfáà láyé tó bá lóun jẹ́ àròlé ànábì wa Muhammadu. ومسلمات. táwa wá ìwà ànábì tì lára rẹ̀ kìí ṣe àròlé ànábì àròlé sì ní jẹ́. ومسلمات. دوما عليه وآله. إذا ما شئت في الدارين تسعد. àbá tó kọrin náà ọlọ́run ló mọ ọdún fáwọn àtọwọ́. إذا ما شئت. orin náà máa dùn dáadáa ní fi الدارين تسعد. فكفي بصلاة على محمد. فكافر بالصلاة على محمد. kọ́lá àwọn ìyá wa náà tún máa wí. إذا ما شئت بدارين تزد فكفر بالصلاة على محمد. فكفر بالصلاة على محمد. ولا صوم لا صوم ولا صوم يسير ولا صلاة لمن ترك أبا الوزير المطمئن عليه سكت كمان وسوى لمن ترك صلاة على محمد. لمن ترك صلاة على محمد. مقام لدى سدرة المنتهى يا أحمد لا شك للمصطفى. مقام وتالله ما مثله فأوحى إليه الشديد القوى الله. مقام لدى سدرة المنتهى. يا مدى لا شك للمصطفى. مقام وتالله ما مثله فأوحى إليه شديد القوى. ìwà àfá tọrọ ìjọgbọ́n sí ọlọ́run. مقام لدى ní olóṣù ṣàdúrà rẹ̀. سدرة المنتهى. Ànábì a máa ṣàdúrà púpọ̀. مقام لدى سدرة المنتهى. ọ̀gọ́ ni يا مدى لا شك. bàbá wa Imam Musa Alhaji ẹ wo ẹnu ṣẹ́jú méjì wọ́n fi ti wọlé wọn lọ ṣàdúrà. يا مدى لا شك للمصطفى. bẹ́ẹ̀ lómi bá mú fóònù lọ́wọ́ ó lè tẹ fóònù látàgò méjìlá alẹ́ yóò sì tẹ̀ yóò tẹ̀ títí tí ó fi di àṣùbà. مقام وتالله láì ṣe yahoo gbogbo ìgbà wọn máa rí online. ما مثله. ó ní tẹ́sùbá ó mọ Kùránì ké àfi fóònù ọmọ Instagram ọmọ Facebook ọmọ Twitter ọmọ kan. مقام وتالله ما مثله. ẹja ju ànábì ẹja ju sẹ́lá Muhammadu. فأوحى إليه شديد القوى.
سدرة المنتهى ó ṣe ọlọ́run Muhammadu. يا من لا شك bẹ́ẹ̀ bá ti yòówó ṣe ọlọ́run á máa lọ lórí. يا من لا شك yorùbá ní ìbí kan máa rí àrùn ọ̀rọ̀ rẹ̀. مصطفى ẹ̀gbọ́n bá nẹ́bí àti máa ṣe pẹ̀lú bọ́lọ̀ ti kẹwọn tó. مقام وتالله حدثنا قتيبة ما مثله وبشر بن معاذ قال حدثنا أبو أوانة عن زياد بن علاقة عن المغيرة بن شعيب قال صلى الله عليه وسلم حتى انتفخت قدماه مقام وتالله فقيل له أتكلم هذا وقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر. مقام وتالله Qutayba àti Bishiru ọmọ Mu'az. ما مثله Àwọn ni wọ́n sọ wípé àwọn rọ́ṣẹ̀ ẹ̀rọ Muhammadu. فهو Sọlá 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 dáìmà wọ́n là nẹ́bí àmà dìde lómi. فهو إليه Wọ́n á yan náfìlà débi wípé ẹsẹ̀ wọn méjèèjì yóò sì wú. فهو إليه Ó sẹ́ńdá ànábì. شديد القوى Ẹni tí ń bá fẹ́ láyé tí ọba mọ iyì wọn. Àmàlì basirata wá àmàlì basọ́rù ojú ta rẹ̀ tí ń fi rí náà àti tinú ti fọ́. مقام وتالله Báyìí yóò gbọ́ wọn dáadáa kọ́ orí ló ń gbà láyé. مقام وتالله Bí Muhammad ti tó níwájú Ọlọ́run. مقام وتالله Kálàmà làwọn Mùsà àlá. Fìmìnà túrí yawma nida. فإن النبي أبا القاسم حبيب الرسالة فوق السماء الله. لا يكلم الله موسى على شريف من الطور يوم النداء فإن النبي أبا القاسم حبيب الرسالة فوق السماء Odidi ó sì Ọlọ́run ó yẹn náfìlà látàlẹ́ títí dàárọ̀. إن كلم الله Ẹsẹ̀ méjèèjì ó wù débi pé wọn ò ní lè gbé ijọ́ kejì. إن كلم الله Kí ò ní àtẹ̀mí pẹ̀lú rẹ̀ kó lè dání. موسى لا Kí ò ní àtẹ̀mí pẹ̀lú rẹ̀ kó lè sẹ́kù ní. شريف من الطور يوم النداء Ó ní mélòó lọ́ọ́ ṣe fún ọ tó kírun mọ́. فإن النبي Olùdí ìwèrè wo ló ṣe? فإن Olùdí ìwèrè. Èyí tí ẹ ṣe mòlúdì ìtàgé. فإن النبي Òkèrún ó ṣe mòlúdì. Dábẹ́ ọmọ olùdí yẹn. فإن النبي أبا القاسم Ó tún ti gba àràrà yóò ó ṣe mòlúdì. Dábẹ́ ọmọ olùdí ṣe. حبيب الرسالة Ó gbá ìyàwó níyàwó àwọn ìyàwó ọ̀lẹ lọ́mọ ọ̀gá torí pé kí ni wọ́n máa lé kí máa lé. Ó bẹ̀rù dọ́tí ò ní lé mọ́. حبيب الرسالة Dábẹ́ ọmọ olùdí ṣe. السماء Ó ṣe mòlúdì, ó yànjì, ó ṣe mòlúdì, ó ṣọ̀tẹ̀, ó ṣe mòlúdì, ọlọ́tẹ̀ ni ó ń dìtẹ̀, ó ń ṣọ̀tẹ̀. Mòlúdì bọ́ọ̀lù ṣeun. كلم الله Àmàdà àlú ọláyà padà ni tí wọ́n fi ń kú wa lónìí. موسى لا Torí kò lè kówó jẹ òní kankan tó ṣe mòlúdì, ó wà ní mòlúdì. شريف من الطور Àní ẹja lọ da bàbá dáadáa dájú àlẹ́bí pẹ̀lú ìbáàdà dájú àlẹ́bí pẹ̀lú gbogbo àlẹ́bí. فإن النبي أبا القاسم Dédé iye tó bá fi òkú ànábì lónìí. Dédé iye tó bá fi òkú ànábì lónìí. Bẹ́ẹ̀ ló ti ní ìdẹ̀ra lọ. فإن النبي أبا القاسم
الرسالات فوق السماء ó ṣe mọ̀lúdì ìgbéraga wa ti pọ̀ jù. إن النبي àwọn òṣìṣẹ́ aláìlá ilẹ̀ náà kìíní kan 1000. إن النبي ta ló sọ fún ọkọ ti gbà láìlá ilẹ̀ náà tó ṣe. إن النبي ẹ bá mọ kálíwà tá a ṣẹ̀ṣẹ̀ jáde ní sí. táwọn ọmọ gbogbo èyí wọ́n tó wọ́rọ̀. إن النبي أبا القاسم wọ́n ṣe ọlọ́run Muhammad wọn ní sin náà ní wọ́n ṣe. حبيب رسالات فوق السماء àwọn sàbí méjì tí mo wí yẹn wọ́n wá ní. àtàkàlẹ̀ fàáza وقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر. إن كلم الله ẹ sì tún wá sílẹ̀sì ara yín. إن ẹ̀yọ́ sí ọlọ́run ẹ̀yọ́ ọ̀gá wa. إن كلم الله ẹ tún dààmú ara yín pẹ̀lú náfìlà. إن كلم الله ṣé báwọn wọn bá mi ti sọ pé iná fata náà lákàbà tàbí iná ní ẹbí kẹrẹ kálọ̀ àwọn mẹ́ta kọ́ dàmú mi dàbí káwọn mẹ́ta àfàrà. ويتم نعمته عليك وينصرك الله نزالا عزيزا وينصرك الله نصرا عزيزا àwọn sábẹ́ fèrè lọ́wọ́ àti wọ́n sọ fún ànábìlẹ̀. إنا فتحنا wọ́n ti bọ́ lọ́run ti forí ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀sì gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run ti ní ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀sì ṣáájú àti ìdẹ́ẹ̀tọ́ máa ṣe ọlọ́run ti forí jì yín. ويهديك صراطا مستقيما kí ló tún dé tẹ́ẹ̀tún wá yẹn náà fìlà tẹ́sẹ̀ yín fi ń wú báyìí. وينصرك الله نصرا عزيزا ṣé ẹ fẹ́ gbọ́n tó ṣe ọlọ́run wí. إن كلم الله bẹ́ẹ̀ bá ti dá mi lóhùn yín ṣe ṣùgbọ́n àná lọ bíkà. إن كلم الله tí wọ́n máa sọ fún wọn pé gbogbo nǹkan ló ti di ọmọ àwọn akéèkì káwá ẹ̀ ọmọ sì ní tòlótòló. إن كلم الله ọmọ àwùjẹ إن كلم الله ọmọ alágbájá ni mí ọmọ tàmánù ni mí ọmọ alágbájá rẹ. إن كلم الله olókù tẹ ń bà kó mu mí dédé fún rẹ ọba pọ̀ ní bọ̀ tó wọ́n pọ̀ ní ní. إن كلم الله kẹsẹ̀ wọn lọ ṣiṣẹ́ àwọn tó bí ọ̀nà ṣiṣẹ́ lọ pọ́lẹ́ lára rẹ. موسى شريف من الدور ó sẹ́lá Muhammadu يوم النداء ṣẹ̀fẹ̀ bọ̀ tí wọ́n wí. إن النبي أبا القاسم ó sẹ́lá Muhammadu alábìíní. حبيب أفلا رسالة أكون عبدا شكورا أفلا إن كلم إن كرم الله موسى لا Ànábì ní nígbà tẹ lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún mi lọ́lọ́run fèrè ẹ̀ṣẹ̀ mi jì mí àti tiwájú àti tẹ̀yìn ṣé wàá ní jẹ́ni tí ó máa dúpẹ́ fọlọ́run ni. شريف من الدور ẹ wọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn. شريف من الدور ẹ wọ̀rọ̀ rẹ tó jáde Ànábì ní ẹjẹ́ máa dúpẹ́ náfìlà tí mi ọ̀hún tẹ̀sẹ̀ gbé fún un èéfì dúpẹ́ fọlọ́run ni. شريف من ẹ̀gbọ́n tó ṣe fún mi. الدور يوم النداء tẹ bá lọ wọnú Tirmidhi nínú hadisi 414 hadisi tí mo wí ọba mẹ. إن النبي أبا القاسم Nisa'i òun náà gbà wá látọ̀dọ̀ Abu Hurairah ọba níbi hadisi Aisha nínú Ibn Majah 195. إن النبي أبا القاسم Ọlọ́wọ́ bá fi sọ fún wa pé ayúwà ní muzammilu qumil layla illa qalila. يا أيها المزمل قم الليل إلا قليلا Qumil layla illa qalila tànàbí fi ṣe tàbí sẹ́kù àti sẹ́kù. Sọ́wọ́n ni wọ́n ṣe lónìí. قم الليل إلا قليلا Ǹjẹ́ olóòtú kí ẹ̀rọ fi lábẹ́yìn lóru? قم الليل إلا قليلا Ó bẹ́mi náà wí, ó bá wọn náà wí. قم الليل إلا قليلا Lóru tó yẹ ká máa bẹ Ọlọ́run, ká máa yẹ náà fi là fọ́lọ́run, wọ́n tún bá ọ ní online. قم الليل إلا Kòdánà, ọ̀rọ̀ wá sẹ́nu lòsùlù. Bẹ́ẹ̀ lómi bá
kọ́kọ́ jí báyìí níbi ṣètáàní àgbákùn ti bẹ̀ ń bi fóònù yìí bẹ́ẹ̀ lómi ìbá kọ́kọ́ jí sáyé kàkà gbọ́dọ̀ kí á ṣùgbà ibi fóònù yẹn kọ́kọ́ lọ. Kùmí ìlà ìlà kọ̀lílà. ó bẹ̀ mí náà wí ó bá wọn náà wí ẹja chíjì torí olóhùn. Kùmí fóònù ti gba ayé jẹ. Kùmí ìlà ìlà kọ̀lílà. tó bá yẹ pé bá a ti mójútó fóònù WhatsApp bá a ti mójútó kíni Instagram Kùmí ìlà. gbogbo tí ń yẹra social media tó bá yẹ pé bá a ti mójútó la mójútó Al-Qur'ani Ọlọ́run ní ayé òtún ti dá jù báyìí lọ. Kùmí ìlà kọ̀lílà. Kùmí ìlà kọ̀lílà. àlífà mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ máa tẹ̀. Kùmí ìlà. tẹ́fì máa tẹ̀ sí bàbá mi Ìmáàmù Sàláàtì fi jòkó. Kùmí ìlà kọ̀lílà. bàbá wa Wàsíìrì wọ́n fi jòkó. Kùmí ìlà kọ̀lílà. bàbá wa Sádùl Usuli wọ́n fi jòkó. Kùmí ìlà kọ̀lílà. tí bàbá wa Dùndú